mo yóò ṣe kankan náà kí lẹ́sẹ̀ mi ṣé mo ṣe síta tó ṣé mo ní kí Yorùbá wọn rìn ní ta ni mo pa mo náà yẹn Fúlàní terrorist mo pa wa mọ ẹ kó lórí ilẹ̀ wa wọ Buhari tó jẹ́ president tó bá ti lè ṣe déédéé ẹ pín Nàìjíríà ó tí mo sọ nìyẹn kò tí pọ̀ jọ̀rọ̀ tí mo lè sọ lọ ẹ̀tọ́ mi ni mo béèrè ẹ̀tọ́ wa ni mo béèrè wọ́n wá nípa wọ́n pa àdògán wọ́n pa bàbá ìyá mi kúlé lórí wọ́n pa àwọn kan lẹ́kọ̀ọ́ lórí ìrìn àjò yẹn gbogbo ohun tá a lè ṣe láṣẹ àrómìnira wọn ò fi mí lẹ̀ nǹkan dẹ̀ ń bàjẹ́ lọ mo dẹ̀ bí mọ́lẹ̀ rẹpẹtẹ àwọn ọmọ mi sunkún mo gbà fọlọ́ ta ló bá mi rántí ìyá àdògán ta ló bá mi rántí ìyàwó rẹ bàtà àtàwọn ọmọ rẹ mọ ta ló rántí fámìlì ìyá mi kò sí ó ti wà lọ́rùn mi nìkan okay now àwọn bàbá kan wá dìde pé ẹsùn lọ́dọ̀ bàbá Tinubu yẹn já lọ pàṣọ ọmọ rẹ yìí lọ́rùn lẹ kó lè mọ padà tí bó ti ń ṣe nǹkan rẹ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá yẹn dẹ̀ ni mo gbọ́ ẹni tó bá ní kí wọ́n tẹ̀lé Tinubu náà yóò ṣòfò tọmọtọmọ. Sunday ọmọ ṣọlá mo tó gbogbo ayé mi tẹ̀lé bàbá Tinubu yóò sì wọlé second time. àwọn tó wá nífẹ̀ẹ́ mi tọkàntọkàn ó ní láti support Tinubu. bàbá yẹn wá ní pé olùtọ́rọ̀ dé fún Sunday mo níbẹ̀ ni bàbá mi àwọn bàbá olúmọ wá ní Sunday mo ní bàbá olúmọ ní Sunday mo ní sà security ló bẹ̀rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni o lè rí àwọn ọmọ bíi 50,000 mo ní bàbá mi máa rí jù bẹ́ẹ̀ lọ jù bẹ́ẹ̀ lọ tí ẹ dẹ̀ lè fèsì àwọn terrorist tó ń disturb wa lẹ́yìn bàbá ní a wá sọ fún president pé ẹgbẹ́ security fún ọmọ ẹ̀ kó fèsì àwọn terrorist yẹn àti Kwara ni o àtẹniwé ni o ẹ lè wọ ọbẹ̀ mo ní bàbá mi á sì jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run dẹ̀ fàṣẹ sí àwọn bàbá yẹn bá bàbá Tinubu sọ̀rọ̀ bàbá ní terrorist ni àníkẹ́ fèsì mo ní bàbá terrorist náà là á fèsì kò sí tó kí n pẹ̀lú àwọn Fúlàní tẹ́ bá ti dáadáa àbí Haúsá tí ń ṣe tiẹ̀ jẹ́jẹ́ àníwàlá pẹ̀lú wọn ṣùgbọ́n àwọn terrorist tó ń wọnú ilẹ̀ wa pé káwọn bàbá wọn mọ̀ lògbò kọ́ mọ̀ lòlù àwọn yẹn ni àfẹ́mọ́ wọn ní kò sí tó fi ṣe yẹn lọ àríjà àwọn èèyàn rẹ̀ lọ kọ̀wé wá ẹ bá ń pàtẹ́ fún bàbá. àti gbogbo àwọn ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá pátápátá gbogbo ọba tí ń bẹ́lẹ̀ Yorùbá lọ́dún tiwa lọ́wọ́ tá a wà ìjà tẹ́rọ̀rìsì kò níjà tiwa nìkan ó ti dìjà gbogbo Yorùbá gbogbo àgbáyé ó ti dìjà àwọn ọba ilẹ̀ Yorùbá tó yẹ pé tàbá bẹ̀rẹ̀ sí àwọn àtàjọ sí náà rí àwọn àgbẹ̀ ọmọ ológun kò ṣe kó lógun òun sì lógun èmi lè fi ń dáhùn bàbá mi lójú pé tí ẹ bá fi àyè gbà mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ yìí tí bàbá Tinubu ṣe fún adé sọ̀pọ̀ òbí tí tẹ́rọ̀sì gbogbo ilẹ̀ Yorùbá là ń sọ nípa ẹ̀rọ wa tí gbogbo ilẹ̀ Yorùbá ń bí wèrè ní àfihàn wèrè. so gbogbo ẹnikẹ́ni tí wọ́n wá ń kóra wọn jọ lọ́tún lọ́sì lórí bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀nà pa àwọn rẹ̀ ni. wọ́n kóra wọn jọ lódì Ọlọ́run bá tó rí mi tó ní wá gbogbo aláfẹnú wa kọ nípa àwọn bàbá yìí. bẹ́ẹ̀ni bàbá Tinubu bí táwọn ọ̀pẹ ni Ọlọ́run yẹn dáadáa ẹni ire ni kò yẹ kó sọ pé òun dáríjì mi torí mo kú. bẹ́ẹ̀ni kó sì kú gbogbo àwọn ọba.